ọ̀rọ̀ nípa Kabiyesi ọba Joga orile tí Mrs. Oluwabunmi fẹ̀sùn kàn. Ẹ wá gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé bí ṣùṣe kú tó bẹ́bẹ́ gbàǹkangbì ọ̀rọ̀ jábọ́. Àwọn ẹ̀sùn tí wọ́n fi kan Kabiyesi ọba Joga orile ó ṣe ní kàyéfì. Máyégún akéwì Oòduà wọn ò ní pọ́nrọ́léwé. Ó yá ẹ sọ̀sìkíráìbù sí Òjó Awógbèmí Kabiyesi TV. Kẹ́bà tún lè máa gbọ́ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ lásìkò àsìkò. Kabiyesi mo mọ̀ wọ́n láti years back but mi ìfẹ́ wọn gbà yẹn. Wọ́n padà wá sí life mi ní bí 3 years ago tó ń sọ fún mi pé ọmọ pé kí n wá fẹ́ wọn. Mo lè sọ fún wọn pé mi ìfẹ́ wàhálà, mi ìfẹ́yàn tó bá ti níyàwó, pé mo gbọ́ pé wọ́n ti níyàwó. At that time mi gan ṣì marry pé kí n wá fẹ́ wọn pé since tí ọkọ tèmi tí mo fẹ́ tó ń máa treat mi pé kí n wá fẹ́ wọn. Má níyàwó wọn kọ́, wọ́n ní aṣẹ́wó ló ń ṣe káàkiri ní Turkey pé àwọn ò ní interest láti fẹ́, pé wọ́n ti lé lọ, pé bó ṣe ń ṣaṣẹ́wó local ló ṣe ń ṣaṣẹ́wó international, pé àwọn èèyàn send evidence wọn ibi tán ti ń báyàwó wọn sùn oríṣiríṣi wọ́n send ẹ̀ sí mi. Kabiyesi now came to London ní June 2023. Before then 2022 October wọ́n ti ń bá mi sọ̀rọ̀ pé kí n jọ kí n bá wọn gba fóònù pé àwọn á máa sanwó ẹ̀ fún mi. Mo láti lọ sí EE. I send you the evidence. Mo láti lọ sí EE láti lọ gba fóònù fún Kabiyesi tí màá máa san lóṣooṣù because it's contract and it's contract for 24 months. I send him the phone through ọ̀rẹ́ wọn kan báyìí lọ́n fi bá wọn send ẹ̀. Mo send ẹ̀ through ọ̀rẹ́ wọn yẹn. Kabiyesi láwọn máa sanwó ẹ̀ fún mi lóṣooṣù. That was October 2022. Wọ́n tún bẹ̀ mí pé kí n má bínú contract tó ń lé kò tí ì bọ́ sí pé tó bá ti bọ́ sí pé wọ́n máa sanwó yẹn lóṣooṣù kó wọ́n á backdate ẹ̀. Mo lókè. So à ń sọ̀rọ̀ títí wọ́n ṣàní kí wá fẹ́ wọn. So June 2023 Kabiyesi now came to London. Wọ́n á ní òkè pé kí n yá wọn ní £1,000 pé àwọn á fún mi padà. Mo wá kówó yẹn fún wọn cash. Kò fún wọn, kò sí lára 53 million o. Mo kó cash yẹn fún wọn pé àwọn á fún mi padà. Wọ́n ò fún mi padà. That was in June last year. Wọ́n wá ní pé òkè pé àwọn á ṣe birthday fún mi ní July. Ní Palace pé wọ́n máa ṣe birthday fún mi. Wọ́n ní kí n kọ́kàn mi lè balẹ̀ pé wọ́n ò níyàn kankan ní Palace. Wọ́n wá ní pé kí n wá sí Nàìjíríà. Mo wá sí Nàìjíríà lóòótọ́. Kabiyesi ò san 1 penny fún tíkẹ́ẹ̀tì bí èmi náà ni mo ra tíkẹ́ẹ̀tì. Àtàtà ṣe birthday tán wọ́n wá láwọn fẹ́ mi legally. Bá ní Kabiyesi ẹ mọ̀ pé mo ṣì marry pé mi lè fẹ́ yín pé mo láti ṣe divorce. Wọ́n ní kí ló ń ṣe pé torí ọkọ ẹ pé ó ti ṣe nǹkan tí ò dáa fún ẹ ó nà ẹ kíní kan pé àwọn á bá mi ṣe. Màá ní kí ibo náà ti máa ṣe. Wọ́n ní wọ́n á bá mi ṣe divorce ó wá gba owó lọ́wọ́ mi. Èmi ò mọ anything nípa Nigeria divorce torí mi ṣe kan rí. 3 or 4 days later wọ́n wá send document kan sí mi pé kí n wo document yẹn kí n amend it if there is any error ní name àti teacher wo if there is any correction ní orúkọ both defendant and complainant. So mo wá wò pé orúkọ mi which is complainant àti defendant wá ní pé kò ní pé bàbá ọmọ mi pé wọ́n wá sí court pé torí pé ìgbà tí judge rí gbogbo bó ṣe lù mí lílù yẹn lásán pé ó ti fa ẹjọ́ ya pé straight away náà dá ẹjọ́ ní judiciary court. Wọ́n á ní okay. So wọ́n wá ní pé kí wo if there is any correction. Wọ́n á rí pé kò sí correction ní orúkọ everything wà okay. Wọ́n ṣàbá mi ṣe fake divorce. Èmi ò mọ̀. So wọ́n wá ní okay náà tí mo ti divorce pé kémi kàn ní copy dání ni pé mi ní láti stress ara mi pé kò ní láti sign gan pé sí ìsàn ti dájọ́ yẹn pẹ́jọ́ tó wá fẹ́ bá mi fa wàhálà nìkan ní kí n ṣẹ̀ mú dání pé kò ní mọ̀ sí pé mo ti di pé àwọn ti divorce pé mo ti divorce ẹ̀. Èmi ò kúkú dá nǹkan kan mọ̀. Wọ́n á ní àtọ́rí pé wọ́n jọba wọ́n máa mọ̀ more than èmi tí mi ń gbé Nàìjíríà. Wọ́n á ní okay. So wọ́n wá gbé mi lọ sí registry ní December 20. Wọ́n gbé mi lọ sí Abẹ́òkúta registry. A ṣe registry and wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ wọn ní registry pé ṣé ó mọ any other obìnrin tí kò yẹ kó reason tí wọ́n fi lè tó wá papọ̀. Nígbà tó ti jẹ́ kí n believe pé àwọn ti divorce yẹn èmi náà sọ pé kò bí mọ any other reason.
I will send you our wedding registry court. After that, last year January, I was birthday fún Kabiyesi. After that, she birthday fún Kabiyesi ní last year January. Kabiyesi ṣà ń gbowó lọ́wọ́ mi. Wọ́n tún ní kí n yá wọn lówó. To the extent tó yẹ pé wọ́n tún ní kí n yáwó lọ́wọ́ àwọn ọmọ mi, first born mi. Tó bá ti ní kí n yá owó, mi kì í mọ nǹkan tí mi kì í mọ how to say no. Màá wá nǹkan yẹn fún wọn ní bẹ́ẹ̀ pé ṣe náà fògùn mú mi ni. Màá ti ṣe kíní ẹ̀ tó pé màá wà pé wáyé tí mo fi lọ ṣerú nǹkan bẹ́ẹ̀ fún Kábíyèsí. But máa ti ṣe tán kí n tó ṣe mọ̀. Wá ṣe náà fògùn fẹ́ mi gan because normally kò yẹ kí n ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Man yẹn is such a fetish person. Àṣàṣe birthday wọn tán. Owó tó ṣàtìgbà lọ́wọ́ mi before his birthday is about 53-54 million. Tí mo wá calculate yàtọ̀ sí cash tí mi ní evidence. Gold mi wà ní palace. Kó tó di pé wọ́n ṣe birthday yẹn, wọ́n bá mi kó pamọ́. Wọ́n ní àwọn ò lè jẹ gbèsè o. Àwọn ò lè jẹ gbèsè o pé gold yẹn 4 pence ni ó wọ́n gan. The gold is more than 70 million. In fact, that gold is going to be about 90 million because ó ti pẹ́ tí mo ti ra àwọn gold yẹn. Ó ṣàbá mi kó gold yẹn pamọ́. Mo wá bẹ̀rẹ̀ sí béèrè lọ́wọ́ wọn pé kán bá mi gbé gold mi. Anyway, ìgbà tá parí birthday wọn fún ní January, wọ́n wá síbí báyìí. Èmi padà wá sí London ní February 6. Àwọn náà wá sí London padà ní February 12. Ibẹ̀ náà ti ṣe Valentine. So he now came to my house and ó wá ní pé ìgbà tó wá rí lé mi wá ní pé wọ́n don thank God pé wọ́n choose right. Pé àìnú wọn dùn gan ni o pé wọ́n choose right. Wọ́n wá ní pé kémi ta lé mi pé ibà yìí kéré jù fún pé ibà yìí kéré fún Olorì. Èmi tó yẹ pé 4 bedroom ni mò ń gbé o. 4 bedroom house apartment duplex. Ilé tí mo ti rà láti 2010. Tí mo struggle gbogbo ogún mi gbogbo ìyà tí mo ti jẹ. Ilé tí mo ti rà. Wọ́n á ní pé kémi ta pé àwọn àfọwọ́kùn pé kí n jẹ́ ká lọ ra lé mi. Tẹ́ bá rí Ọlọ́run ló yọ mí. Mo ti gbélé yẹn sí for sale. Tó bá ti ní kéèyàn ṣe kíákíá mo ti máa ṣe. Ọ̀rẹ́ mi kan ló wá pè mí pé kí ló ṣe mí. Ọ̀rẹ́ mi yẹn gan mọ́ láti bàjà pé ó ní kí ló ṣe mí tí mo fẹ́ ta lé mi. Ilé tèmi is about 600,000 tí bá ta mo ṣe jẹ báǹkì ní 100,000 tí bá ní 500,000 okay 500,000 pounds. Ilé tí Kábíyèsí lọ wó ilé 1 million. Wọ́n ní òkè Kábíyèsí báwo la ṣe máa san owó ilé tó kù. Wọ́n ní rárá kí n má wọ̀rì pé kémi sì jẹ́ ká ta ilé yẹn ná pé tábà tẹ̀ tí ìrówó pé a máa lọ máa yálé gbé. Wọ́n ní Kábíyèsí kò dáa kéèyàn kó ti máa gbélé ara ẹ̀ kó wá lọ tà kó wá lọ máa gbélé mi rẹ́ǹtì. Mo ní ìyẹn ò bọ́ sí. Wọ́n ṣáà bá mi jà. Wọ́n á bá mi jà ńgbà yẹn. Wọ́n á ní pé àwọn fi máa bá mi sùn nídìí mi. Nígbà tí mo sọ fún wọn pé ọ̀rọ̀ ilé yẹn pé kò dáa pé mi rò pé mo lè ṣe bẹ́ẹ̀. Wọ́n mọ̀ bá mi jà. Wọ́n wá náà fẹ́ bá mi sùn níbi téèyàn ti ń yàgbẹ́. Mo ní Kábíyèsí sá pé mi lè ṣe bẹ́ẹ̀. Wọ́n wá bá mi jà. Meanwhile before then wọ́n ti kọ́kọ́ sọ fún mi pé wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n choose right torí pé wọ́n rí ilé mi pé ilé mi fine gan. So torí pé mo sọ pé mi ìgbà kí wọ́n bá mi ṣe nídìí mi. Wọ́n kàn déédéé ń bá mi jà ni. Mi ìṣẹ̀ wọ́n. Bíi 3 days before kó tó di pé mo sọ fún wọn pé mi lè ta lé yẹn sí ò sí any other means fún mi láti rà mí. Wọ́n wá ní pé kí n tẹ̀lé wọn kí n bá wọn gba fóònù mi. Wọ́n tún bí àṣẹ náà tún fi nǹkan sẹ́nu ni mo tún tẹ̀lé máa yìí lọ sí EE. Mo tún lọ gba Samsung Fold 5. Samsung Fold 4 ni mo gbà fún wọn ní 2022 October. Gbogbo rìsíìtì wà ní ọwọ́ yín ni mo ti sẹ̀ǹdẹ̀ sí. Mo tún tẹ̀lé wọn mo tún lọ gba fóònù yẹn fún wọn. Wọ́n tún ní wọ́n máa sanwó ẹ̀. Dè níyì Kábíyèsí ò sanwó fóònù yẹn fún mi. Mi tẹ̀ káàntì owó fóònù yẹn mọ́. That phone I'm paying £187 lóṣù. Màá san fóònù yẹn fún 24 months. Lóṣooṣù mo ń san almost 500,000 naira fowó fóònù. Mo dẹ̀ máa san lódidi ọdún méjì. Mi ti calculate owó yẹn mọ́ owó tó gbà lọ́wọ́ mi o. Tẹ̀wá bẹ́ẹ̀ lọ́wọ́ Kábíyèsí owó tẹ promise mi àwọn owó mi kọ́. Mo ṣe lọ padà lọ sọ́dọ̀ obìnrin tó ń fẹ́ tẹ́lẹ̀ nìyẹn. Meanwhile wọ́n sọ fún mi pé àwọn ò ṣe marriage pẹ̀lú obìnrin yẹn pé àwọn ò fẹ́ mọ́. Mo wá lọ ṣe investigation mi. Mo wá realize pé wọ́n tẹ̀ ṣe the same registry fún woman yẹn in 2019. I think it was October.
mo ti send the evidence yìí àwọn àti woman yẹn lọ́jọ́jọ́ wọṣọ aṣọ òkè white aṣọ òkè black and white and blue yẹn ẹ rí pé registry náà ti ṣe marriage so ìgbà tí mo wá rí kinní yẹn àwọn èèyàn abẹ́ ti ń send oríṣiríṣi sí mi bí kan tí kábíyèsí ń ṣe bí kábíyèsí ṣe oríṣiríṣi máa ní ok kábíyèsí ẹ jọ̀ọ́ o àwọn owó mi ń kọ́ then àti gold mi àwọn ẹrù mi tó wà ní palace àwọn aṣọ mi torí máa yóò jẹ́ kí n kẹ́rù mi mọ̀ pé bó ṣe máa ṣe nìyẹn àwọn èèyàn abẹ́ sí send message sí mi pé ó mọ̀ tìbí wọ́n wọ̀n ẹ kábíyèsí 419 ni pé bó ṣe máa ń dùpọ̀ obìnrin káàkiri nìyẹn ó wá ní woman kan tó ń pè ní Yínká náà ní tí wọ́n ní woman yẹn ló kọ́ palace wọ́n ní kábíyèsí gba owó lọ́wọ́ woman yẹn náà ìgbà tí ọ̀rọ̀ yẹn tó dé kínní woman yẹn gan wá síta woman yẹn wá wá síta tó wá confess pé ìgbà tí kábíyèsí fẹ́ fòun ṣoògùn owó lòún ṣe sá kúrò ní palace mo lè send the voice woman yẹn sí yín so you understand the kind of person we are dealing with máa send the voice woman yẹn sí yín wọ́n nígbà tí kábíyèsí fẹ́ fàwọn ṣoògùn owó làwọn sá kúrò ní palace kó má bàa fún wọn ṣoògùn owó meanwhile wọ́n ti sọ fẹ́mi náà pé kémi náà kí n lọ sí village mi pé wọ́n tọrọ ọmọ Èkìtì ní mí pé kí n lọ sí village mi kí n lọ kíákíá pé kí n jẹ́ ká ṣoògùn owó pé tó bá jójú mi náà fẹ́ gbà sílẹ̀ pé kí n gbà sílẹ̀ pé tó bá jẹ́ ọwọ́ mi náà fẹ́ gbà pé kí n gbà sílẹ̀ tó bá jẹ́ apá mi kan kó ọ̀rẹ́ wọn kan ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé oògùn owó náà ṣe mi understand odidi ọba kìíní dẹ̀ ó wá sọ fún mi ó lóun mọ Dàpọ̀ Abíọ́dún for my information pé òun ní gbogbo wọn níkàáwọ́ pé nǹkan tóun bá ti ní káwọn ṣe pé in fact pé ní Nàìjíríà pé tóun bá ní pé kó delete gbogbo data èèyàn lórí system ó ní wọ́n máa delete ẹ nítorí ó lóun mọ Dàpọ̀ Abíọ́dún báwọn mọ Davido uncle Adémọ́lá Adélékè ó lóun mọ Básanjọ́ ó mọ so many people tóun máa fi dí pẹ̀lú mi ó lóun máa dí pẹ̀lú mi pé Ẹsẹ̀lú ló ṣe bẹ́ẹ̀ sí máa wá ní court Ẹsẹ̀lú sọ fún wọn pé ìgbà kó tó di pé òun tẹ̀lé yín lọ ṣe registry òun béèrè lọ́wọ́ yín ọmọ yìí dẹ̀ béèrè lọ́wọ́ yín lójú òun wà ń bẹ̀ àbúrò wà ń bẹ̀ pé ẹ wá pé wọn ò fẹ́ràn tó ti marry pé ṣé ẹ ní obìnrin kankan kábíyèsí sọ fún wọn pé kò sóbìnrin kankan pé àwọn tí níkẹ́ ti jà pé àwọn ti fi níkẹ́ sílẹ̀ àwọn ọ̀rẹ́ wọn gan mọ̀ pé kábíyèsí ṣe court registry fún níkẹ́ ìmú kábíyèsí ó tún ṣe court wedding fún Yínká tí mo máa send voice ẹ̀ sí yín yẹn kábíyèsí ó ṣe marriage ó ṣe court wedding fún kò dẹ̀ tí divorce kankan nínú wọn ó wá lọ fẹ́ mi ṣe understand bigamy mo dẹ̀ sọ fún kábíyèsí pé kó tó di pé mo fẹ́ wọn mo ní ẹ wá mo ní gbogbo àwọn èèyàn tó ti bímọ fún yín kọ́ wọ́n lẹ́yìn ògiri ni wọ́n máa wà wọ́n lèmi nìkan ni wọ́n máa mọ̀ níyàwó wọn kábíyèsí sọ fún mi pé kò sí kankan tí mo lè ṣe sẹ́ẹ̀ pé àwọn ló ní Nàìjíríà pé Nàìjíríà wọn ló wà pé òfin nǹkan tó bá ti ní kó ṣẹlẹ̀ ní Nàìjíríà ló máa ṣẹlẹ̀ pé who am I pé èmi tó yẹ kémi lọ bínú kú kémi lọ bínú para mi pé who am I èmi tí mi gbé Nàìjíríà kí nìkan tí mo mọ̀ pé àwọn lè ní kán erase mi dànù pé àwọn lè ní kán pa mí dànù pé torí àwọn ní bàbá nígbẹ́jọ́ tán ní Dàpọ̀ Abíọ́dún Démọ́lá Adélékè Ọbásanjọ́ àǹkò àwọn driver kábíyèsí àwọn security kábíyèsí tẹ́ bá gbọ́ àwọn nǹkan tó ń sọ nípa wọn ẹ mọ̀ pé máa yí pé èèyàn burúkú ni àwọn ará ìlú tẹ́ bá gbọ́ nǹkan táwọn ará ìlú tó ń sọ nípa máa yí ẹ̀rù á bà yín sá brọ́dà mi ẹ̀rù á má bà yín èèyàn tó bá ti ń ṣe bí eléyìí kò yẹ lọ́ba bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí máa yẹn ò jẹ́ kí wá sí palace wá kó àwọn ẹrù mi gbogbo aṣọ mi àwọn aṣọ kan wà tí mi tẹ̀ tí rán débi tí mi tẹ̀ tí wọ̀ àwọn eléyìí tí mo tẹ̀ tí rán tí mi tí wọ̀ gbogbo ẹ̀ wà ní palace wọ́n kó gold mi wọ́n kó aṣọ mi gbogbo pant mi undies mi bàtà mi àwọn expensive shoes expensive bag mi gbogbo nǹkan mi pátápátá ó wà ní palace mo ní kó jẹ́ kí wá kó ẹrù mi láti early April last year tí màá yìí ti bẹ̀rẹ̀ mo ti ń bẹ̀ wọ́n mo send voice note lọ́nà mẹ́ta sí wọn pé kàn jọ torí Ọlọ́run kó jẹ́ kí n wá kó ẹrù mi máa yóò jẹ́ kí n wá kó ẹrù wọ́n ní wọn ò bí mi dáa ẹ mọ̀ wọ́n ní wọn ò bí mi dáa kí wá sí palace kí má exaggerate kó dẹ̀ máa lọ sí bí 120 million
wọ́n tún gba 53 million naira lọ́wọ́ mi. Àwọn èèyàn tún wá blog mi. Ẹ wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí blog mi pé mi lọ ṣe marriage láì fi ọkọ sílẹ̀, pé mi lọ fẹ́ yàn, pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bú mi. Obìnrin tó ń fi sílẹ̀ tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí bú mi. Kò sí nǹkan tí wọ́n sọ tán pa mi. Mo wá padà wá sọ́dọ̀ Kábíyèsí, mo sọ fún wọn gbà yẹn pé àwọn èèyàn máa ń bú mi. Mo ní kí ló ṣẹlẹ̀, ṣe bẹ́ẹ̀ sọ pé ẹ ti ṣe divorce. Wọ́n ní kí n má dá wọn lóhùn pé obìnrin tó ń fi sílẹ̀ yẹn ni, pé iṣẹ́ lára ń ta, pé kí n má dá lóhùn kíní kan. At the end of the day, obìnrin yẹn náà wá padà lọ sọ́dọ̀ ẹ̀. Mi ì tiẹ̀ bínú pọ́n padà lọ sọ́dọ̀ obìnrin. Wọ́n wá jẹ́ káwọn èèyàn bẹ̀rẹ̀ sí fi ìyá máa jẹ mí o. Mo ní okay, ó tiẹ̀ dáa. Ẹ ti ṣe nǹkan, wọ́n ní bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn. Ó dáa. Ẹ bá mi kówó mi tó wà lọ́wọ́ yín. Then owó fóònù tí mò ń san lóṣooṣù, ẹ bá mi kówó fóònù mi. Then gold mi, ẹ bá mi gbé gold mi, ẹ bá mi kó gbogbo kan mi tó wà ní palace. Kí wọ́n jọ torí Ọlọ́run, kí wọ́n ṣàánú mi. Kí wọ́n bá mi kó nǹkan mi tó wà ní palace. Kábíyèsí ò dá mi lóhùn. Wọ́n tún wá sí London this year ni àbí ṣé last year. Ó dẹ̀ pé wọ́n wá sí bá ṣe December. Ó dẹ̀ pé wọ́n wá sí London ní December. Tó wá fún birthday Olúborí yẹn náà ṣe náà mú àtìyẹyẹ so that tó bá ní prophet Olúborí ni o. Gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn Kábíyèsí wá mú wọn. Meanwhile gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n mọ iṣẹ́ tí Kábíyèsí ṣe. Wọ́n mọ ara burúkú tí Kábíyèsí ń dá. Ṣé understand sir? Wọ́n mọ ara tí Kábíyèsí ń dá. Wọ́n wá àwọn èèyàn sọ fún mi pé wọ́n rí ọkọ ẹ̀ ní pàtí Olúborí. Mi sọ nǹkan kan. Nǹkan tí mo kàn sọ fún wọn ni pé kàn jọ torí Ọlọ́run kó bá mi kó àwọn nǹkan mi tó wà lọ́wọ́ wọn. Kí má jìyà jẹ dànù gbogbo ìyà tí mo ti jẹ. Kó bá mi kó nǹkan mi. Ẹ rí, ẹ gbà mí. Mi ìrírù nǹkan bí eléyìí rí. Kí odidi ọba kó lóun fẹ́ báyọ̀ láṣepọ̀ nídìí. Ìgbà á ní kí n máa lá fùrọ̀ wọn. Máa lágbẹ́ láì ṣe ẹranko. Wọ́n ní kí n máa láìgbẹ́. Mo ní mi ì lè ṣe. Wọ́n láwọn fẹ́ bá mi sùn nídìí. Mo ní mi ì lè ṣe. Nǹkan tí mo ṣe fún wọn nìyẹn o. Ọjọ́ kan wọ́n bọ́ aṣọ wọn. Wọ́n ní kí n máa láfùrọ̀ wọn. Mo ní mi ì lè láfùrọ̀ yín Kábíyèsí. Mi ì ṣe ẹranko. Mi ì ṣajá. Mi ì rírù nǹkan bí eléyìí sà. Kábíyèsí ní pé ṣé mo mọ̀ pọ́ ọmọ oko ni mí, pọ́ ọmọ village ni mí. Pé wọ́n ti sọ fún òun pé ara ọmọ village lòun ti máa lówó. Pé òun máa tẹ̀lé mi lọ sí ìlú mi. Gèdèkìtì ní ibi tí mo ti wá pé òun máa tẹ̀lé mi lọ sí ìlú mi. Pé ká lọ ṣoògùn owó. Pé tó bá jójú bì kan náà fẹ́ gbà sílẹ̀ pé kí n fún wọn. Pé tó bá jápá bì kan náà fẹ́ gbà sílẹ̀ pé kí n fún wọn. Tó bá jẹ́ tí mi kan náà fẹ́ gbà sílẹ̀ pé kí n fún wọn. Tó bá jọ̀wọ́ mi kan, tó bá jẹ́sẹ̀ mi kan. Pé àwọn mọ̀ pé wọ́n lè pa mí. Pé torí pé ọ̀rẹ́ wọn kan ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé ojú ìyàwó ẹ̀ kan ló lò. Ó ní dè ní pé ìyàwó yẹn ló ń control owó tí ọ̀rẹ́ wọn yẹn ní. And also Kábíyèsí sọ káàkiri pé ọmọ wọn Bísóyè òun ló introduce mi sí wọn. Rárá, ọmọ wọn Bísóyè kọ́ ló introduce mi sí wọn. Mo send the evidence yín on the 20, I think it was the 27th of June. Àbí nǹkan which I send you the evidence. Ní Kábíyèsí send mi ní gbogbo details Bísóyè, telephone number mẹ́rẹ̀ẹ̀rin tó ń lò àti email address ẹ̀. I don't know Bísóyè from Adam. Bàtí Kábíyèsí wá síbí báyìí fún birthday ọmọ wọn, ọmọ grandchildren wọn. Ní Kábíyèsí ṣe introduce mi sí Bísóyè. Then ní Kábíyèsí wá fún mi telephone number ẹ̀. And also nígbà tí mo wà ní palace, mo rí bí Kábíyèsí ṣe ń fìyà jẹ àwọn ọmọọṣẹ́ wọn. Mo rí bí Kábíyèsí ṣe ń fìyà jẹ àwọn aráàlú. Gbogbo owó tí ó yẹ kí Kábíyèsí fún àwọn aráàlú, káwọn aráàlú fi tọ́jú ara wọn, Kábíyèsí ò fún wọn. Kábíyèsí ń ná fúnra ẹ̀ ni. Kábíyèsí kò sí nǹkan kan tó kàn án. Èèyàn tó wá máa kú kó kú ni. Ó jẹ́ èèyàn tó jẹ́ pé ó jẹ́ selfish person. Tó jẹ́ pé ìmọ̀tara ẹni nìkan ló mọ̀. Èpè ni Kábíyèsí máa ń gbà wọn òṣìṣẹ́ ṣẹ́. Èpè ló máa ń gbà wọn èèyàn ṣẹ́. Tí n bá ti rí wọn tó bá ti ń ṣépè ni mo máa ń sọ fún wọn pé ọba mà níyìn, kò yẹ kó bá máa ṣẹ́ èpè. Ṣé ni Kábíyèsí máa ń fi nǹkan sẹ́nu bá àwọn èèyàn sọ̀rọ̀. Even ìgbà míì gan tó bá ní kí n ṣe àwọn nǹkan kan, màá ti ṣe tán kí yèmí tó wà ńbẹ̀ pé kí ni nǹkan tí mo ṣe yìí kò dẹ̀ yẹ kí n ṣerú ẹ̀ o. But ìgbà tó bá ní kí n ṣe yẹn, màá ṣe ná. Bó ṣe ń fo oògùn gbowó lọ́wọ́ mi
náà náà fògùn bá mi sọ̀rọ̀ láti fẹ́ mi tipátipá. Látìgbà tí mo ti dé ìlú òyìnbó, gbogbo èèyàn ló respect mi. Iṣẹ́ mi ni mò ń ṣe láti 2004 tí mo ti dé ìlú òyìnbó. Mo ń kọjá àyè mi. Àfìgbà tí màá yìí tó rápálá wọnú life mi torí pé mo wà vulnerable ńgbà yẹn. Which Ọlọ́run ọba nìkan ló yọ mí. Mi ìjà fúnra mi nìkan. Mo jà fún gbogbo àwọn obìnrin tí màá yìí tó ti dupe. Mo gbọ́ oríṣiríṣi pé bí Kábíyèsí ṣe ń bó ṣe ń fọwọ́ lágbá àwọn ọmọ ìlú wọn lójú. Wọ́n á talẹ̀ fáwọn èèyàn. Wọn ò ní fáwọn èèyàn lówó, wọn ò ní fáwọn èèyàn nílẹ̀. Àbí kán talẹ̀ onílẹ̀ fáwọn èèyàn kílẹ̀ wà nílé. Ṣé ni Kábíyèsí máa ń pani lẹ́kúnjayé. Èèyàn tó bá ti wà vulnerable, ṣé ni Kábíyèsí máa ń dúró sí online lórí Facebook. Wọ́n pọ̀ bẹ́yẹn àwọn ọ̀rẹ́ wọn bẹ́yẹn. Ṣé ló máa ń jókòó sórí Facebook, orí Instagram tó máa ń wóríṣiríṣi obìnrin. Àwọn ọ̀rẹ́ wọn pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé nǹkan tó máa ń ṣe nìyẹn. Ṣé ní kì í ṣe Kábíyèsí nìkan. Àwọn ọba kan wà tó jẹ́ pé orí online ló máa ń jókòó sí tó máa ń wóríṣiríṣi obìnrin tó máa ń pa obìnrin lẹ́kún tó máa ń gbowó ọwọ́ wọn torí pé wọ́n ní agbára. Mi ìjà fúnra mi nìkan, mò ń jà fún ẹ̀tọ́ gbogbo àwọn obìnrin. Túrú àwọn èèyàn bíi eléyìí tó ti ṣèkà burúkú fún, tó ti ṣe nǹkan burúkú fún torí pé wọ́n wà vulnerable. Àwọn ọba tá à ń sọ yìí, wọn kì í go for single people. Àwọn èèyàn tó ti ní issue pẹ̀lú marriage wọn ló máa ń go for láti scam wọn. Wọ́n believe pé wọn lè sọ̀rọ̀ síta torí pé àwọn èèyàn máa bú wọn. Àwọn obìnrin mi kan wà tó yẹ pé wọ́n ti rírun kan bí eléyìí tó yẹ pé at the end of the day wọ́n ti para wọn dànù because kò sí justice. So irú àwọn ọkùnrin bí eléyìí tó ń pera wọn lọ́ba wọ̀nyí tó ti pa àwọn obìnrin oríṣiríṣi lẹ́kún. Ní ìjà fúnra mi nìkan, mo jà fún ẹ̀tọ́ gbogbo àwọn obìnrin tó wà vulnerable táwọn ọkùnrin tó ti ń ṣèkà fún. Ẹ ṣé gan ni.